yá a tún ti dé bí a ṣe ń dé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Kí ni mo tún wá mú fún yín? Ẹ̀yin àgbàlẹ̀bọ̀ ẹ ní èdè tó bá gbọ́ àlọ́ ó yẹ kó gbọ́ àbọ̀. Nǹkan tí mo mú wá fún yín náà ni ọ̀rọ̀ àbábọ̀ èsì corona inquest. Bó tẹ̀ lè jẹ́ pé gbogbo àná la mọ̀ wípé wọ́n ti corona inquest tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú fídíò tó kọjá. Ìwádìí tí Very Darkman tún bẹ̀rẹ̀ sí ní ṣe lórí ọ̀rọ̀ Justice for Mohbad ó dàbẹ̀ ni pé òun ló tún jíjà àwọn corona inquest. Bí wọn náà tún ṣe sọ wípé àwọn fẹ́ mú ìdájọ́ wá sí òpin àgbáwo ni àwọn olóyìnbó ṣe máa ń sọ. So kí ni àbábọ̀ èsì ìdájọ́ corona inquest lórí ọ̀rọ̀ Justice for Mohbad? Ṣẹ́rí ẹ̀yin àgbà náà lẹ sọ ẹni ìrókò ó ti wó sílé agbẹ́dó. Kí náà sọ wọ́n ní iṣẹ́ di ṣíṣe. Àwa náà ti mọ̀ wípé compromise ti wà nínú ọ̀rọ̀ Justice for Mohbad. Tẹ́ ẹ bá gbọ́ ibi tí wọ́n fi orí ẹjọ́ yẹn kú sí, tẹ́ ẹ bá gbọ́ àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn, Nàìjíríà ẹ̀mí ò ní mo pé orúkọ ìlú yẹn ọba mi Èdùmàrè nìkan ló lè bá tún ìlú yẹn tò pẹ̀lú injustice tó wà ní ìlú Nàìjíríà. Àwọn tó wà nínú ilé tí ìṣẹ̀lẹ̀ yìí ṣojú wọn tọmọ rí ikú tí ọmọdé ikú bóyá wọn náà ṣe iṣẹ́ yìí ni o bóyá èèyàn kan ló wá láti tani tó wá ṣiṣẹ́ yẹn ni o tí gbogbo kíní tó hàn sí wọn gédéǹgbé clean clear bíi fọ́tò kò sẹ́nì kankan tí wọ́n arrest nínú wọn tí wọ́n gbé ẹjọ́ yìí lé lórí. Ẹbí mi lè rí pété náà gbégélé lórí wọ́n ní nurse àti spending. Wọ́n ti ẹ̀fí taratara gbọ́rọ̀ lórí spending. Orí nọ́ọ̀sì kankan ni wọ́n gbé gbogbo ẹ̀ lé kí á nìkan tó gbé lórí nọ́ọ̀sì náà wọ́n ní negligent ní ọmọ tí wọ́n sọ wípé ọrùn ẹ̀ kan wọ́n rẹ́jẹ̀ ńlẹ̀ wọ́n rí gbogbo ẹ̀ ńlẹ̀ wọ́n rẹ̀ ní tó pa negligent nìkan ni wọ́n gbélé nọ́ọ̀sì lórí. Ẹ jọ̀ọ́ ẹ wá gbọ́ àbábọ̀ èsì ọ̀rọ̀ corona inquest látẹnu Arífá. Ẹ máa bá mi ká lọ. Ẹ bára lẹ̀kẹ́ gbọ́ o. Àwọn méjèèjì nìkan ni wọ́n fi taratara kà wọ́n kún
káyọ̀ tó ṣàrò fún ṣàrò. Wọ́n béèrè látọ̀dọ̀ bàbá Mohbad. Wọ́n ní bàbá fi ọmọ ẹ̀ sílẹ̀ according to testimony bàbá. Wípé there was a time tí gap wà láàrin àwọn àti Mohbad fún bí ọdún kan táwọn ọjọ́ sọ̀rọ̀. Lílì tí ò bójú odidi ọdún kan ìkílẹ̀ mọ̀ tó ti ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ wo lẹ́mọ̀ tó kú kílẹ̀ mọ̀ tó ti tọ́jú wọn. Ẹlẹ́ẹ̀kejì bí sísun tí wọ́n tètè lọ sí ọmọ ẹ̀ òun ló ṣe àkóbá fún ìwádìí tí ilé ẹjọ́ ṣe tí wọ́n fi sọ pé ikú báyìí ló pa Mohbad. Typical life. Ìyẹn ní ilé ẹjọ́ kòrónà nídìí ní tí wọ́n fi lè sọ pé ikú báyìí ló pa torí àwọn dókítà professional méjèèjì tó wá ṣe gbogbo nǹkan tó ṣe wọ́n ní nítorí pé wọ́n ti sún àwọn nǹkan kan tó ṣe pàtàkì táwọn nídìí lára ẹ̀ àwọn ò rí mọ́ ó ti kúrò ń bẹ̀. So fún díẹ̀ wọ́n ní bàbá náà obstruct justice láti bẹ̀rẹ̀ so bàbá is in for justice obstruction. Wọ́n wá mú fi lọ sọ́dọ̀ ìyàwó. Ó yẹ kó wọn náà sa gbogbo ipá tó bá ní láti rí dájú pé òun stop wọn láti má san ọkọ ẹ̀ nǹkan kan bẹ́yẹn. So lápá bẹ́yẹn òun náà obstruct justice. Bó lílé ọ̀rọ̀ ti spending nínú àwọn àkọsílẹ̀ spending wọ́n ní spending gbà ẹgbẹ́ tó tọ́ lòun wà nínú ilé nígbà táwọn dé láti ṣọ́ tọ́tọ́ lòun wà nínú ilé nígbà tí wọ́n fẹ́ tìrìtì Mohbad. Ìbọn náà wò sí lébò náà ló fà gbọ́gbà fún wọn nọ́mbà ni. Bí tí wọ́n ń kà sí wa létí tó sì ń kà sí spending náà lójú òkè ẹjọ́ ni. Òkè. Owó lòun ò sí nílé ló sọ. Ó lóun wà nínú ilé nígbà tí wọ́n ń tìrìtì Mohbad. Ó lóun wà nínú ilé nígbà tí wọ́n ń ṣe owó ṣe ń kò ṣe confusion. Wọ́n jọ gbé lọ sọ́spítù ọkọ̀ tó lọ rọ ògùn. Wọ́n jọ tìrìtì wọ́n jọ gbé lọ sọ́spítù. Ẹgbẹ́ náà wò sí bẹ́ẹ̀ lórí mọ́ bẹ́ẹ̀ ni private spending ló wò sí bẹ́ẹ̀ tóun. Nígbà tí wọ́n sọ̀rọ̀ dé àwọn àyè kan wọ́n fọwọ́ tó mi gan tó ń bèèrè lọ́rùn ṣé ọ̀rọ̀ mi ni wọ́n sì ń kà báyìí. Tiẹ̀ náà ni. Yìí dẹ̀rù mí ọ̀rọ̀ rẹ náà ń kà mọ́ kì í ṣe dẹ̀rù mí o. Ó fẹ́ẹ̀ lé onílé ẹjọ́ lánàá pé olúwa mi ò ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ́n ní fún láyé ìrètí ààyè ò yọ níbi tó ká lára. Ṣé o rí pé wọ́n ń ka nǹkan tó wò sọ àbí? Bẹ́ẹ̀ ni àlọ́ bó ṣe rí lójú ọmọ tó ń kà yìí kì í ṣe nǹkan tó ń sọ fún ilé ẹjọ́ lè ń kà fún òun yàbí nǹkan kan bẹ́ẹ̀. Bóyá mi sọ fún àmì kan bóyá àkọsílẹ̀ ló takora wọn bí kan ṣùgbọ́n tó ṣàkà àwọn nǹkan yẹn tán tó sọ̀rọ̀ advice tí corona padà give public lánàá nínú kóòtù ẹ̀ lọ pé nọ́ọ̀sì ti gbà bọ́ọ̀lù wọn fún Mohbad lábẹ́rẹ́ nọ́ọ̀sì gbà pé òun ó react sí abẹ́rẹ́ tó wọ́n fún. Tó bá tán. Níwọ̀n bá ṣẹ́jú péréte wọ́n gbé lọ sọ́spítù wọ́n gbé ẹ̀mí ẹ̀ bọ́ lérí ọdún ṣẹlẹ̀ yẹn. Fún díẹ̀ yìí ọdún sí tọ́jú ẹ̀ṣin òfin díẹ̀ múlẹ̀ pé ikú báyìí ló pa. So fún díẹ̀ yìí kò sí evidence kankan níwájú ilé ẹjọ́ tó lè fi establish a murder case against anybody. Kò lè sí evidence kankan níwájú ilé ẹjọ́ tó máa fi establish homicide case against anybody. Fún díẹ̀ yìí wọ́n ní kó charge for negligence or prosecute nurse for negligence. Pé ọmọ ò lẹ́tọ̀ọ́ láti treat èèyàn according to nọ́ọ̀sì tó jẹ́.
síbẹ̀ ó tìrìtì èèyàn ó lẹ́tọ̀ àti fún ìyàn lábẹ́rẹ́ ó ṣe bẹ́ẹ̀ ó violate gbogbo àwọn òfin tí ò yẹ kó violate ó endanger pẹ̀lú àìbìkítà àti ó endanger life ní life fún díẹ̀ yìí wọ́n ní kó charge ẹ̀ fún kó prosecute ẹ̀ fún negligence ìyẹn náà. kí ló wá ní kó ṣe fún un. so ẹ mọ̀ pé DPP náà ti give advice tẹ́lẹ̀ wípé nọ́ọ̀sì àti spending ní kí ilé ẹjọ́ dì mú fún kéèsì Mohbad. ó bá tán. nínú gbogbo ẹ̀ kòrónà ṣe. etí kòrónà sọ yẹn ń sìn kí náà wàá máa ṣe fún nọ́ọ̀sì báyìí. Etí kòrónà sọ yẹn ń sìn ti fìdí ẹ̀ múlẹ̀ pé tòótọ́ nọ́ọ̀sì ó lẹ́jọ́ tó fẹ́ jẹ́ lórí ikú Mohbad. ok so ó ti wà nínú ìwé òfin ní ìsìn pé wọ́n máa prosecute nurse yóò fi sí adájọ́ àgbà ok ìran nílé gbogbo ní high court ok so spending náà fi sí adájọ́ àgbà. ṣé wọ́n sọ ilé ẹjọ́ gíga. ṣé corona náà sọ bẹ́ẹ̀ spending yóò fọ́ ó máa prosecute òun náà. Corona sọ pé kó prosecute spending ṣùgbọ́n DPP ti advice tẹ́lẹ̀ ó kí pé ẹ fi Naira Marley sílẹ̀ ẹ fi Sami Larry sílẹ̀ ẹ fi Baba Tunde sílẹ̀ ẹ fi Prime Boy náà sílẹ̀ a kàn fi wọ́n sílẹ̀ ni o a sọ pé wọn ò lẹ́jọ́ jẹ́ o wọ́n sì lẹ́jọ́ jẹ́ tá a bá rí evidence kan tàbí kejì tá a lè fi pè wọ́n padà ṣùgbọ́n fún wọn bá àgbà tí ò tí ì sí àtakò tí ò lè sí evidence kan bàbá fẹ́ fi dì wọ́n ẹ fi àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lẹ́kọ̀ọ́ máa bá tiwọn lọ. so èdè spending wọn àti nọ́ọ̀sì àwọn ní kéde dìmú fún àìkìkìtà negligence so advice yẹn ti wà lẹ́tẹ̀lẹ̀ ok tó wá di pé corona tó fi díẹ̀ múlẹ̀ lánàá pé kan di nọ́ọ̀sì wọn corona ò tẹ̀ sọ pé kan fi spending sílẹ̀. so advice corona yẹn tó dẹ̀ lè ṣe fún DPP gẹ́gẹ́ bí ìwọ̀nba ìmọ̀ tàwa ní pé inú kó fi kún orúkọ àwọn tó máa tún pè lẹ́jọ́ lórí kéèsì náà tí DPP ti advice sílẹ̀ tẹ́lẹ̀ inú kó fi kún tàbí ká advice wọn yòókù ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ti spending ilé ẹjọ́ lánàá kò fẹ́ sí ẹni tó lè advice gbogbo yọ orúkọ yìí kúrò nínú advice tí DPP ti fi lẹ̀ tẹ́lẹ̀ fún díèjì àwọn méjèèjì náà la máa kọjú sí adájọ́ àgbà nílé ẹjọ́ gíga. àti nọ́ọ̀sì máa mi ó ṣe jẹ́ nìyẹn sá. ẹ bá báwo àwọn yòókù kọ́. ṣẹ́rí ti tàwọn yòókù ó ṣeé ṣe kó gbà wọ́n wọlé o tó bá délé ẹjọ́ gíga tó bá ti ń di wípé ẹjọ́ kan lágbájá ẹjọ́ kan tàmídì pẹ̀lú evidence dájú ṣùgbọ́n nígbà míì wọ́n ní ẹ jẹ́ ká dáta ṣàrán fàṣàrán dáta ṣàrán náà fàṣàrán kí ni àbájáde àwọn tó ń jẹ ẹbí lérí ìwádìí táwọn máa ń ṣe ní bòńkẹ́lẹ́ ní kọ̀rọ̀ nígbà tí DPP give advice wọ́n sún DPP advice tó filẹ̀ kò tẹ́ àwọn lọ́rùn ìyẹn ẹbí Mohbad bàbá àti lóye àwọn wọ́n sún DPP nígbà tó ń délé ẹjọ́ àwọn yẹn ní evidence wo lẹ ní ẹ fẹ́ kólẹ̀ so that a lè pe àwọn ènìyàn padà kò sí evidence tó fẹ́ kólẹ̀ wọ́n da ẹjọ́ náà nù tìkìtìkì nílé ẹjọ́ tìkìtìkì náà da ẹjọ́ yẹn nù. so wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá gbé ìgbésẹ̀ báwọn fẹ́ appeal lójú tèmi ó wá dàbí gbàgbà fẹ́ tẹ́lẹ̀ dáwọn pàlàpàlàpà. ilé ẹjọ́ ti padà sọ̀rọ̀ nísìn wọ́n jáàjì wọ̀nyí fún negligence ṣé bó wà ń bẹ nígbà kan fọkọ rẹ̀ lábẹ́rẹ́ ó wà ń bẹ wọ́n fi ní ká wá máa bọ̀ ọkọ lábẹ́rẹ́ rí tí ò fi gbé apẹ́gbẹ́jọ gbọ́dọ̀ dọ̀ hospital. ok so orí gbígbẹ́ tó bàjẹ́ o
ìkítà náà ni. So wọn jáde Wùmí fún anything. Kò tí ì sáà advice kankan tó ní kan di Wùmí wá fún kankan. Àti DPP àti corona. Orúkọ ẹ̀ wọ́n máa ń bí rárá. Àdúrà ńkọ́ ìwà orúkọ àdúrà náà ò sọ pé ká dìnnú fún kankan. Orúkọ dàrúṣà náà ò sọ pé ká dìnnú fún kankan. Ó túmọ̀ sí pé normal thing tá a ti ń wò tó ń ṣẹlẹ̀ tá a fi sọ pé àwọn kan wà tán rìn tí wọ́n ń yan nígboro gbogbo wọn náà padà free náà níwájú ilé ẹjọ́. For now bó ṣe rí nù. Nàìjíríà. Tẹ́lẹ̀ èmi ń rò wípé tọ́ba délé ó ṣeé ṣe kí nọ́ọ̀sì náà kó tún bọ́ọ̀lì tóun náà fẹ́ di rìsọ́ọ̀tì autopsy èmi kọ́ ọ̀nà pa ẹgbẹ́ rìsọ́ọ̀tì yẹn wá kó wá fìdí ẹ̀ múlẹ̀ pé abẹ́rẹ́ tí mo fún òun ló pa. Ṣùgbọ́n lánàá wọ́n yí èrò ọkàn tèmi padà. Bẹ́ẹ̀ ṣe rò ó wọ́n yí padà. Wọ́n yí padà lánàá ní ẹjọ́ nígbà tó padà fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n àti mú fún pé wọ́n àti ìjẹ́ nìkan kan mọ́ pé lágbájá àfẹ́ mú fún ẹ̀sùn apànìyàn. Torí kò sí evidence kankan tó rẹ̀ fi establish ẹ̀sùn apànìyàn ìyẹn mọ́dà kò dẹ̀ sí evidence tó rẹ̀ fi establish homicide. Wọ́n wọ nọ́ọ̀sì ájí ọ̀mú fún àìbìkítà negligence. Àìbìkítà dẹ̀ rí ó wà lágbára kó tó bọ̀ mí yìí. Kódà ṣe pé tó bá fẹ̀sùn kàn pé a rí pé abẹ́rẹ́ tó fún un ló pa ó lè ní olúwa mi òun kọ́ ẹgbẹ́ ẹ̀rí yín jáde. Ṣùgbọ́n tó bá jẹ́ bá àìbìkítà ni wọ́n fi mú yàn ẹ dákun oògùn àìbìkítà wọn máa kí ń tà ní pharmacy. Ẹgbẹ́ ìjọba fẹ́ ra oògùn negligence. Kódà wọ́n pe òfin lórí ti negligence ó dì mú ṣinṣin. Àbẹ́sùn pé yẹn ó máa dì yẹn mọ́ ó máa dì lọ́wọ́ àjàjà. Bẹ́ẹ̀ tẹ́ tá a bá wò bẹ́ẹ̀ ṣe lẹ́yìn rò wọ́n kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tí nọ́ọ̀sì bá wá délé ẹjọ́ gíga tó wá rò pé torí ṣe mọ̀ pé kíní yẹn bá ṣe ń pọ̀ tẹ́lẹ̀ ó pé oríṣiríṣi. According to bá ṣe ń wò ṣe ìpínlẹ̀ kan sọ pé Monday ni ó háì jù táwọn inú nǹkan táwọn èèyàn sọ pé ọjọ́ tó kù. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé òru Sunday mọ́júmọ́ Monday làwọn kan sọ pé bóyá ó kù. Now tó bá jẹ́ pé ó ti kú lóru Monday mọ́júmọ́ òru Sunday mọ́júmọ́ Monday tó bá jẹ́ pọ́jọ́ Tuesday tó bá lọ jẹ́ pé òun ni mò ń sọ o. Tó bá lọ jẹ́ pé Tuesday yẹn tó bá jẹ́ pé nọ́ọ̀sì kan wà á ti drama lásán ni bóyá òun ò lè fún ní nǹkan kan bóyá wọ́n kàn ní kó bá wọn parọ́ bẹ́ẹ̀ ni. Tó bá yẹ bẹ́ẹ̀ ni tíyẹn wá délé ẹjọ́ ló rò pé wọ́n jẹ́ kí kúkú sọ òótọ́ tó ṣẹlẹ̀. Àbí ọ̀rọ̀ rẹ̀ ò lè ṣe change mọ́. Ọ̀rọ̀ lè ṣe change. Ṣé ìbò tó bá délé ẹjọ́ ló rò pé ìyẹn tó bá jẹ́ wípé wọ́n ní kó wá ti drama ní kókè á máa fún ẹ ní iye báyìí kan bá wá ti drama báyìí. Tó bá tó náà bá rí pé drama tó ń heart ó ti padà níbi tó ń lọ sìn. Ṣé ìbò pẹ̀lú mi lè rò pé ìtakùn tó ní kiri ọmọ wọlò àtòwọn àtẹrin ni wọ́n yà jọ lọ. Ó lè lọ rò pé òkè jẹ́ kó yá kúkú sọ because nígbà tó yí inú ọ̀rọ̀ tí driver sọ ọ̀rọ̀ tí àwọn tí driver sọ tí prime boy náà sọ òru Monday làwọn rí fàásì. Ìyá Mohbad náà ó ti hàn nínú ọ̀rọ̀ tiẹ̀ náà rí pé bí òru Monday yẹn bàbá Mohbad náà wọn náà ti padà sọ̀rọ̀ pa Monday yẹn. Kí ló wá ṣẹlẹ̀ Tuesday rẹ̀? Kí ló wá ṣẹlẹ̀ Tuesday dẹ̀ ni wọ́n ní nọ́ọ̀sì wá. Ṣé rí bàbá ní tọrọ wa ẹ̀yin àgbàdo máa ń sọ pé àìrí bẹ́ẹ̀. Ká kú síbẹ̀. Ṣùgbọ́n kì í ṣòwò àwa Nàìjíríà. Ẹ bá ti wí bí okùn bẹ́ẹ̀. Kì í ṣòwò àwa Nàìjíríà. Ṣé rí tóòtọ́ bá ní ká sọ òun tóòtọ́ ní bí mo gbé ká sọ òun tó. Bẹ́ẹ̀ ni o tí ò ní bí mo gbé kí ló dé tà sọ àti ìyàwó òkè àti bàbá òkè. Nípa negligence náà pé gbogbo yín ni kì í ṣe tí wọ́n gbọ́ negligence nìkan. Tó bá sọ̀rọ̀ negligence kò yẹ kó fi negligence mọ́ bàbá torí
torí bàbá ò sí ilé ńgbà tó kú bàbá ò mọ nǹkan kan ọjọ́ Sunday o ó ṣe Monday o bàbá ò mọ nǹkan kan ṣùgbọ́n ní tó jẹ́ fi bàbá kún ni pé kí ló change kí ni bàbá padà mọ̀ táwa ò mọ̀ tíjọba ò mọ̀ dáadáa láwọn wá justice tí bàbá fi padà change ẹnu gbé rárá o ó dàbí ẹni pé Monday lọmọ ikú. òkè tó fi yàtọ̀ sí Tuesday tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀. tó bá dẹ̀ wá jẹ́ pé kí ni ìdílé ọ̀gbọ́n ló yà wọn ní corona ẹnìkan kan ò lè establish ọjọ́ pàtó tọmọ ikú Tuesday tó ti fi lélẹ̀ náà gbogbo wọn ti hàn. kí ni ìdílé ọ̀gbọ́n ẹnìkan wọn tó lè establish ògidì báyìí lọmọ ikú sí o crime scene yẹn gangan nǹkan lélẹ̀ ní corona fún bí ọdún méjì tó fi tán. ṣe ti rí pé fúnra wọn ló fọwọ́ ara wọn tó jẹ́ ẹjọ́ wọlé. ìdí nìyẹn tó fi ní ó yẹ kágàdàgodo òfin mú gbogbo wọn lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì ni pé ó mọ̀ gbàgbàgbà pé bàbá àwọn gan ń dáàbò bo àdúrà pé ó wọ́n fẹ́ kí kó gbé àdúrà ó pè é. ó mọ̀ pé tí àgádágodo òfin bá mọ̀ àdúrà bí ìgbà tí ìtọ́padà ti ṣe àná ìwé òde ìwọ̀n bú ẹni tí nǹkan rẹ̀ sọ̀rọ̀ tó pọ̀ lọ́rọ̀ yìí ní tó fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pọ̀ ni. báyìí nísìnyí bàbá náà ti rí ibi tó ọ̀rọ̀ ń lọ. ìdí ní ìdá fi ń dàbò àdúrà ní gbogbo ọ̀nà kò dẹ̀ sí wọ́n ṣe fẹ́ fa gbogbo àdúrà dáà ní dáàbò gbogbo wọn. òkè torí kíní yẹn súnmọ́ àwọn òfin tó bá màdúrà á fẹ́ òfin tó bá mú omi á fẹ́ màdúrà. bẹ́ẹ̀ni òfin tó bá dẹ̀ màdúrà gbọ́dọ̀ mú omi náà. òkè so tí omi bá free àdúrà náà gbọ́dọ̀ free. ẹ ti gbà ìdí nìyẹn tí olùkọ́ ń sọ̀rọ̀ negligence nígbà tí wọ́n sọ̀rọ̀ negligence pé wọ́n neglect lágbájá wọ́n neglect professional bóyá ẹ̀dì lágbájá wọn ẹ̀dì dàmẹ́jù fún negligence kò sí nǹkan kan tó kọ́ sí wọn láti sọ̀rọ̀ ní láìdí ọ̀tọ̀ fún negligence yẹn gàgàgàgà. wọn máa sú ẹ. ṣùgbọ́n táyà sọ ni pé ẹni tó yẹ kó gbé lọ hospital kò tó gbé lọ hospital. aṣágbàpá wọn ti fún àdúrà lọ́rùn. ti fún àdúrà lọ́rùn wọn torí kò síbi tí Wùmí ti lanu sọ̀rọ̀ tí ò kì í dárúkọ pàdúrà wà bẹ́ẹ̀. àjọ wà ń bẹ̀ ni ìtọ́ bá ṣe òun kápẹ́ dáadáa ni dáadáa náà ló máa ṣẹlẹ̀ sádùúrà. ó bá ti jẹ́ pé dàkejì ni wọ́n á jọ lọ náà ni. àwọn jọ ń lọ náà. Okay. ìdí nìyẹn tó fi nira fún bàbá láti ta káàdì owó wọn. èyí tó tún wá dàbí rẹ̀ ni pé a tún padà gbọ́ pé blessing ti gbé bàbá síwájú fọ́tò délé Mohbad pé òun ti pọ̀ Amẹ́ríkà sára ẹ̀ má sọ kankan ẹ̀ka sára ẹ̀ má sọ̀rọ̀ kò wá sábì àwọn tó fẹ́ pé irú ẹ̀ tí ò ní béèrè pé kí ló pa kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. àti pé kí nìdí tó fi ní kí n má sọ̀rọ̀. níbi wọ́n ní sọ pé lọ gbẹ̀yìn kùlé wọlé kan lọ sókè wọ́n máa rí aṣọ ẹ̀jẹ̀ wọ́n máa rí kìnnì kan. bàbá náà dẹ̀ sọ pé ìkùlé làwọn gbà wọlé àwọn ògbójúlé wọlé pẹ̀lú situation tó wà nílẹ̀. ìkùlé làwọn náà gbà wọlé òkè yẹn náà lọ́jọ́ kọ̀ọ̀kan lọ làwọn náà lọ wọ aṣọ ẹ̀jẹ̀ síbẹ̀ kò sí picture kò sí fídíò rẹ̀ síbẹ̀ fi pé lágbájá báyìí ní bára rẹ̀ sí láì pé ìjọ yẹn dẹ̀ ti wọlé dẹ̀ ti rá
daṣọ ẹ̀jẹ̀ exhibit ni. àbí. àwọn tó wà nílé ẹ kọ́kọ́ fagùkọ àkọlọ òfin dì pátá kọńkálukú wa máa sọ bó ṣe jẹ ibi daṣọ yẹn ti wáyé àti bó ṣe lọ. àbúrò ìyá Mohbad náà dẹ́kọ̀ fáàmù ẹ̀. àbúrò ìyá Mohbad náà kọ́ fáwọn ẹ̀gbọ́n náà lẹ́jẹ̀. àmọ́ gbà tí wọ́n yí padà ní pé aṣọ ẹ̀jẹ̀ yóò ní nǹkan wọn rí mọ́. ó ti lọ. tani ó tọ̀pọ̀ tó ń jẹ ṣù. ṣáàtọ́ lè máa ju ọkọ sórí sàárè tọ́lá àwọn tó jẹ́ tí ò gbọ́ ọ̀rọ̀ ǹjẹ́ ò gbọ́ rí. mi ò gbọ́ rí kódà kó jẹ́ pé babaláwo ló kú ìgbọ̀rọ̀ ẹ̀ rí o kó tiẹ̀ jẹ́ pé tó kú kó jẹ́ babaláwo bàbá ní bóyá wọn jù wọ́n yà sọ̀rọ̀ fún tí yóò rí bí wọ́n sọ̀rọ̀ fún ni. àbí o. wọn ní mọ̀ jù kan sínú. nínú sàárè ẹ̀ bẹ́ẹ̀ ni yá. tọ́lá àwọn tó jẹ́ tí ò gbọ́ ọ̀rọ̀. ẹ bá mọ the funnest part níbi tí kinní yẹn ti wá bẹ̀rẹ̀ sí ní dàrú ni pé Wùmí ni gbogbo yẹn ti ń pariwo pójú kinní yẹn tá a dẹ̀ gbé Wùmí jù tó ń wọlé dé. yá ọlẹ́gbọ́ lẹ́nu àrífà yẹn láti corona inquest ẹ̀rọ àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn wọn ò tún fi ẹ̀sùn apààyàn kan wọ́n ní ẹ̀sùn negligent ni wọ́n fi kàn wọ́n tó ṣeé ṣe kó tiẹ̀ ó wà available ṣé bí Mohbad ṣe máa kú gbé náà nìyẹn èmi mọ̀ wípé ọmọ yẹn ò lè kú gbé spirit ọmọ yẹn ò sùn ṣé bí Very Dark Man tó ti gbé ìwádìí mi dìde báyìí sìn ẹ jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ gbogbo ibi tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí mo ní kí n sáré wá fún yín náà ní fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí ì gbọ́ because ó ṣeé ṣe kẹ́yìn kan ti gbọ́ but mo wò pé fún ẹ̀yin tí ẹ ò tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ ní corona inquest tó tún suddenly gbé dìde nítorí ìwádìí tí Very Dark Man ṣe so mo ní kí n sáré wá fún yín ní information yẹn ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ ilé Global TV mo tún padà bọ̀ ire o.